ẹ wo ìyìn tó bá ní pé Sunday Igboho lọ ní fídíò yẹn jẹ́ bá mi share rẹ̀ dáadáa kí gbogbo ayé gbọ́ táyé rí kọ́run mọ̀ mi ò yọ sọ wọ́n ní Sunday Igboho ó fi Yorùbá nation lẹ̀ wọ́n wá ń praise Tinubu wọ́n wá láwọn kan ń sọ̀rọ̀ sórí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn òfò lẹ́ máa ṣe ọ̀kọ̀ọ̀kan báyìí lọ́mọ wọ̀ ń yọ yọ sọnù bí ọmọ wọ̀ wàláì fún ẹ̀yin tí ẹ láǹfààní láti mọ Sunday Igboho tó jẹ́ pé online nìkan lẹ ti mọ̀ wọ́n wàláì tàláì ká tó lè rí èèyàn tí ó ṣe bí Sunday Igboho ó di dáyé bá tán o ṣé wàá mọ bí tí ọ̀rọ̀ Yorùbá nation dé dúró ni wípé nígbà tí bàbá yẹn dìde tó ní pé ẹ mọ́ fìyà jẹ àwọn ọmọ ìyá mi mọ́ òkè tí Nàìjíríà bá ti rọgbọ ẹ já lọ ẹ fún wa Yorùbá nation ẹ wá gbàbọ̀dè fún bàbá yẹn nígbà bàbá yẹn wà ní Kòtónú tó di pé wọ́n mú bàbá yẹn sọ wọ́n fi sáhàmọ́ mélòó nínú ẹ̀yin ọmọ Yorùbá lẹ dìde ń gbà yẹn kò ní dá fẹ́ni tí ó ní dá fún olórí burúkú gbogbo yín ẹni tí ó fẹ́ ru ẹ̀ sọ́yàn lẹ́ mọ́ ń wá ẹni tí ẹ sọ fún pé kọ́ mọ́ ẹni sọ ẹ̀ ń wẹ̀yìn ẹ̀ tó jẹ́ pé ẹ̀yin dá ń wẹ̀yìn ẹ̀ lọ lọ́ọ̀kan ẹ̀yin gan ti yá dànù ó lẹ̀ wá ìyìn tí ń bá gbọ́nú yín ìyìn tó bá sọ pé kí ló dé tí Sunday Igboho ṣe support Tinubu ìyìn tó bá sọ pé kí ló dé tí Sunday Igboho tó ṣe fi Yorùbá nation lẹ́nu yín wàláì tàlà ẹni náà yóò fẹ́ru ẹ̀ sọ́yàn ní tọmọtọmọ kí wá nìkan tí mo wá ń sọ ní wípé nígbà yẹn èmi bí mo kàn jẹ́ onínúurú nígbà tán gbé Sunday Igboho sọ́wọ́ èmi ò rí wọn rí mi ò bá wọn sọ̀rọ̀ rí mo kàn jáde nínú ìfẹ́ tèmi ní pé èèyàn tó defend ọmọ Yorùbá kí lẹ́yìn àfáà ń ṣe kí lẹ́yìn pásítọ̀ ń ṣe kí lẹ́yìn babaláwo ń ṣe tó dẹ̀ jẹ́ pé jà ọmọ Yorùbá ló ń gbé wọ́n ti mú Sunday Igboho sọ́wọ́ ènìyàn kò sọ̀rọ̀ ìgbà yẹn ni League of Afa sọ̀rọ̀ lórí BBC gbà yẹn àṣé mi gangan tí mo rò bí mo mọ Sunday Igboho àṣé mọ̀ wọ́n yín ló fi máa ń já sí pé àwọn content creator míì àwọn wèrè míì kàn máa ń sọ̀rọ̀ lórí social media ni Igboho ó kọ Igboho lẹ̀ ń gbọ́ ẹ̀ẹ̀mẹ́ tó ń jẹ́ Igboho òun gangan federal ni Igboho àwọn gangan bá ń ṣe wà yẹn kìí ṣẹgbẹ́ ọba àlùbọ̀mí Yasin so ó wá dọjọ́ kan bàbá mi Adébásùmùtọ̀ wọ́n wá gbọ́ pé Sunday Igboho yọ wá sí Ìbàdàn gbà yẹn nígbà tọ́rọ̀ tó ń place ban sórí orúkọ wọn bàbá mi Adébásùmùtọ̀ wọ́n ń ta mọ́tò ní Ẹ̀dà Àdìsá níbi Ọjọ́ expressway yẹn wọ́n ti ń ta àwọn káà wọ́n ń ta bus wọ́n ń ta àwọn mọ́tò tírélà yẹn aládùn ọmọ mi Igboho wà Ìbàdàn sọ wà lọ kí bàbá rẹ mo níbẹ̀ ní lọ kí wọn nígbà mo dénú compound Igboho n wò pé tí ẹ bá ṣe pé èèyàn nífẹ̀ẹ́ Yorùbá tán yányán Igboho ṣàkílẹ̀ ń wá kí àwọn mọ́tò tí mò ń wò ní compound yìí tèmi bá kàn ní ìlàjì kan nínú ẹ̀ mi ò sọ pé kí n ní odidi kan o kí n kàn ní kan tó jẹ́ pé ó close to ìkan nínú mọ́tò tó wà ní compound Igboho ìkàn mọ́ ìyàwó tí ti ní yóò ti tó bóyá bíi 5,466,000 tọ́pẹ́ òun àdé bínú o náà nì tí ó bá ní bínú Igboho pọ̀ léèyàn mo wá wò yí pé ẹjọ́ Adébás ṣé mo lè sọ̀rọ̀ ẹ̀ níṣẹ́jú Igboho pé kí ni bàbá Igboho tún ń wá káàkiri tí ẹ bá ṣe pé èèyàn nífẹ̀ẹ́ tán kí ni bàbá Igboho tún ń wá káàkiri tó fi wá jẹ́ ìwé ó wá pọn ọmọ Yorùbá lẹ́yìn pé Yorùbá ẹ jẹ́ á gba ẹ̀tọ́ wa lọ́dọ̀ àwọn tó ń fìyà jẹ wá ẹ̀yin náà lẹ wá gbé Igboho kọlù bàbá Tinubu Igboho èsọ̀tà Tinubu ẹ̀yin náà lẹ gbé Igboho kọlù oríṣiríṣi èèyàn nígbà tó wá di pé wàhálà ṣẹlẹ̀ tán èwo nù yín ni Igboho rí ẹ̀nà àbò lórí burúkú ni yín èwo nù yín ni Igboho rí mo wà lórí social media o ní tó bá fẹ́ ṣẹ̀sìn ayé tó fẹ́ sorí burúkú tampa Igboho tampa Oríyọmí Hamzat tàbí kó sọ̀rọ̀ Tinubu láìda ó mọ̀ pàyé ẹ̀ ti bàjẹ́ ó mọ̀ pé ó ti tọ́ wàhálà ó ti fọwọ́ ara ẹ̀ falàkàdí ẹ̀yin ìyẹn mọ̀ bá ń share fídíò yìí mo kàn ń ṣe fídíò yìí ni láti jẹ́ kẹ́ mọ̀ pé aládùn ọmọ Igboho mo wà online kò sí ọ̀kan o bí you anybody wo àwa tó bá ti sọ̀rọ̀ Igboho láìda ayé ẹ̀ ti bàjẹ́ o
Ìgbòho ó pọ̀ léèyàn èmi ò mọ̀ àní pé gbogbo ìgbà yẹn tán ń ṣe Yorùbá nation gan èmi mọ̀ ń wò pé Ìgbòho torí ìfẹ́ pé mi náà jọmọ Yorùbá pé ẹni tó wá ń wọnú igbó lọ tó lọ ń kọlu àwọn tí wọ́n jẹ́ ọ̀tá fúnran Yorùbá àwọn tí wọ́n fẹ́ jẹ́ àforí ká sùn ká forí lóṣùkà ní pé kí ni Ìgbòho bá ṣe dáfi wá gbàgbé wọn lèmi kàn fi jáde pẹ̀lú núrúurú ọjọ́ tí mo wọnú compound Ìgbòho mo rò pé Ìgbòho ẹ̀yin gan tán bá pè yín lódìdí federal ẹ tó bẹ́ẹ̀ Ìgbòho tán bá sọ pé federal níyín ẹ tó bẹ́ẹ̀ kí wá lẹ tún wá kí owó yìí pọ̀ kí ló ń wá kí tó fi wá di pé Ìgbòho ẹ̀ ń wọgbó kí nígbà tá a sì tún wọlé sọ́dọ̀ bàbá ọ̀rọ̀ ìfẹ́ bí bàbá yẹn ṣe nífẹ̀ẹ́ Yorùbá pé ẹ má jẹ́ àwọn ọmọ ìran mi ó jìyà mọ́ ẹ má jẹ́ káwọn ìran mi ẹ má jẹ́ kán sọ́fà lọ́wọ́ àwọn ajínigbé mọ́ Ìgbòho gangan náà bá fi ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò wà láìtàláì bọ̀ ó ti lọ bó ṣe lọ àwọn Ìbà Gani Adams náà ń ṣiṣẹ́ torí pé wọ́n dẹ̀ mọ bí sísítẹ́ẹ̀mù Nàìjíríà ṣe works náà ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe bọ̀ inú mi ó dùn kó jẹ́ pé Ìgbòho yẹn náà ó jẹ́ gẹ́gẹ́ bí chief security officer kan nílẹ̀ Yorùbá yìí wà láìtàláì kó jẹ́ pé Ìgbòho yẹn gò tiẹ̀ mójútọ́rọ̀ ààbò bọ́n yẹn ń pa àwọn èèyàn ní Kwara State yẹn kò tẹ́ mi lọ́rùn ẹ bá share fídíò kó kan Tinubu lára gbogbo nǹkan tá a bá lè ṣe sí i ibi tó bá ti yẹ ká lo wèrè ẹjá lo wèrè ibi tó bá ti yẹ ká lo fìgìláńtẹ ẹjá lo fìgìláńtẹ ibi tó bá ti yẹ ká lo àwọn bàbá wa bí Ìgbòho sà ẹjá lò wọ́n ẹ jẹ́ kẹ́rù bá wọn orúkọ tán ń gbọ́ tẹ́lẹ̀ tẹ́rù ń bá wọn ẹ jẹ́ ká ro lágbára kó ń gangan kó di kànrànjàngbọ́n mo ní wá yín tí Ìgbòho inú mi kàn dùn ni o inú mi kàn dùn fún freedom yín ni o tẹ́ bá rí ibi tí mo ti ṣe mistake lórí fídíò yìí yìí lè mọ sọ jù báyẹn lọ torí pé tí n bá sọ wípé bínú mi ṣe ń dùn tó gan ní ìṣe sọ̀rọ̀ yìí mọ̀ kàn mọ́ gbá àwọn èèyàn sí pé tí ń ba nǹkan jẹ́ ni mi ò ní wá yín tí Ìgbòho sà àwọn adúpẹ́ lọ́wọ́ Tinubu tó jẹ́ kí freedom yẹn ṣe ní tá à ń sọ nìyẹn pé ọmọ ní nǹkan là yóò ṣe tẹ́nítẹ́ní tèkì sáǹtà tán yóò ṣòro fún baba kó sọ wípé ẹ lọ gbọ́mọ mi fẹ́ kùn pàjẹ́ kò sí bọ́mọ yẹn ṣe lè burú tó Ìgbòho ìrìn gbọ́kú ẹ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ bàbá mi Adéwọ̀lú ọba wa Rashidi Ládọjà máa ṣe tiẹ̀ lọ́tọ̀ dádì mi kábíyèsí o káde pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ bàbá mi ẹ̀ ń ṣe gudugudu méje yàyà mẹ́fà God bless you sir always. wèrè tó ní mo sẹ́yìn Tinubu yẹn ṣé babalábàbá rẹ̀ lè gbà nílẹ̀. bàbá rẹ̀ ò lè gbà nílẹ̀. bàbá mi kò lè gbà yín lẹ̀. ohun tí mo fà yín agbára mi ó ju agbára mi lọ. kábíyèsí Ọlọ́run. odidi orílẹ̀-èdè là ń bá jà. orílẹ̀-èdè kan là ń bá jà kí ṣe local government kì í ṣe state là ń bá jà federal government ni a gbìyànjú agbára wa ò ní bá a bá jẹ lọ bàbá sì ti jẹ lọ náà tọ́lọ́ sì fàwọn bàbá wa kẹ́kẹ́ wa wọ́n wá ní ọmọ wa ní ọ́ bó ti jẹ́ pàfi lọ wọ́n gbà tá à ń ṣe ń gbà yẹn tí wọ́n tún wá bínú pé àfi lọ àwọn tó rà ń bú wọn gbà yẹn. bẹ́ẹ̀ ni o. ẹ mọ yọ ọba tá a bú ọba tá a bú nílọ. ẹ̀yin jẹ́ tèmi bẹ́ẹ̀ ṣe ń bú wọn lèmi tí mo jẹ́ kí náà bí. ọ̀dẹ̀ gbóná ẹ̀ ní ká má bù wọn. èyí ní ká má bù wọn. àwọn bàbá wa ní pé bọ́mọ bá ṣe bàbá ọmọ ní ó sì sọ́ọ̀rì tí bàbá bá ṣe ọmọ náà ní sọ́ọ̀rì mo ní burúkú bàbá láyé kọ́lọ́dọ̀ ọmọ ọlọ́mọ káwá tó pẹ́pẹ́ aláwọ̀ bàbá dáadáa abẹ̀ wọn sì gbọ́ wọ́n dà wá pọ̀ mọ́mọ́tọ́ wọ́n wá ní káwọn ṣe bó ṣe wù wá gbogbo ohun tá a bá dẹ̀ fẹ́ ká fi sùúrù ṣe á béèrè àwọn fún àwọn ti dúró tiwa ṣé wọn pé tó bá ti wà lẹ́yìn wa Fúlàní ayákìlá tí ń pààyàn ò lè ṣe nǹkan fún wa mọ́ orí pa ní baba mo jẹ́ ká fi sùúrù kọ́rọ̀ wa ẹ̀jẹ̀ á fi sùúrù kù àdẹ̀dẹ́lẹ̀ lé ọlọ́run nípa yín rẹ̀ ìgbà tí bàbá Bọ́lá mẹ́ Tinubu ń béèrè kọ́lọ́run wọlá wákàtí àsìkò tá a wà yìí kọ́lọ́run máa ń yọ̀ǹdẹ̀ fún bàbá yẹn kọ́lọ́run jẹ́ mi bàbá Tinubu ó gbó ẹná bá nífẹ̀ẹ́ mi ń tòótọ́ tọkàntọkàn yóò mọ fọkàn bá mi lọ yóò sì mọ bá mi yin bàbá yẹn kò ní bú ẹni tó bá ń bú bàbá Tinubu ń sìn ó dá ìgbà tí ò fẹ́ràn mi ohun tó ń wá wàhálà sí mi lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ dúkìá mi ti bàjẹ́. wọ́n gbé kíkà padà. ìgbà tí ó ti ṣẹlẹ̀
ẹ̀yìn náà òpin bàbá wa bí èsì ọmọ kẹlá lálá ní wọ́n ti yẹ ń jí gbogbo ẹ̀ta wọ́n ti yọta wọ́n ti ta ọ̀pọ̀lọpọ̀ dúkìá mi àwọn ọmọ tí tẹ̀lé mi náà ni ṣùgbọ́n ọ̀rẹ́ mi ọdún tó fọlọ́ pé wọn ọ̀rẹ́ mi nìta wọn ọ̀rẹ́ mi nìta ọlọ́run lè dá yẹn wò ọlọ́run lè dá yẹn wò wọn tó bá jẹ́ tọ́lọ́run nífẹ̀ẹ́ ní sí ọwọ́ kan ní rẹ̀ ọlọ́run ni òfin ọwọ́ kan ní kò ní dídàkudà náà ayé kò ní dẹ́ntọ́ mọ̀ tọrọ owó fún àgbàríkà tó lọ ojú ènìyàn dẹ́ntọ́ mọ̀ tọrọ owó fún ọmọdé ayé ló fi dùn fún ẹ̀ àti bẹ́ẹ̀ àwọn tó lọ́wọ́ mọ̀ ọmọ ní ìka ojú ní gbà lọ́wọ́ orí àtẹlẹsẹ̀ ní gbà lọ́wọ́ nù aṣọ funfun agbá yìí lọ́wọ́ òkú àjàgbá yìí tara ọmọ gbà yìí káàkiri ayé ọmọ gbà yìí káàkiri ayé àgbàká ló dé gbà ló dín náà dàbò yìí tálẹ̀ ìbá wọ̀ ọjọ́ kúnlẹ̀ yóò fẹ́ létí gbogbo bí tájà yọmọ pẹ́ tiẹ̀ ni bàákàrà àdéṣù kì í bẹ́ẹ̀ sùn sọ̀tà gbogbo alọ́mọ pé àtọ̀ àdá tó fi wá káàkiri ògòdò wò ní làkínú gbólóko láyé ó ti jáwé oríjì sọ lé ní àjẹ́ ní ọmọdé ní àgbà ní ọkùnrin tó bá ń bínú ẹ̀ tó bá fojú ọmọ gbogbo ẹ̀ tiẹ̀ ni àgbàkà tó lọ́jọ́ ọ̀rọ̀ rẹ̀ nídàrú láéláé torí bí àbátí aláǹgẹ̀ ń bá dání òrìṣà òkè gbà aláǹgẹ̀ ń bá ní dúdú lè màdà ní ìhìn tó bá ní funfun lè màdà ní ìhìn tó bá ní pupa lè màdà takasa ní sẹlá òjò òun símẹ́rì ní sẹlá òjò ẹranko ní ti bá sọ lé ní àrọ̀ ọ̀rọ̀ mọ́ni ọ̀rọ̀ rẹ̀ nídàrú láéláé ọ̀dẹni tí gba yọ ọmọ àtọ̀rọ̀ owó tọmọ fún wọn lé ọmọ fún wọn mọ́tò ohun tó ń béèrè àwọn tó láyé máa fún ẹ yóò rí bẹ́ẹ̀ yọ sọ bẹ́ẹ̀ yọ wọlé àwọn tí mo tara wọn jáde yọ yọlá bàbá yọ wọlá Sàǹtì Àjàó Àdìsá yọ wọlá àmọ̀sá yọ wọlá ayọ̀pá ayọ̀pá gbogbo tí mo sọ yàrá ọ̀rọ̀ ọmọdé pẹ́ ilẹ̀kùn yọ wọlá yàtì bàbá mi. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist. mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkàn ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà
èdè kan àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùà.